Hello everyone, welcome to Toyeen Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Obanla said the DPO superior through her case out, but Opri will reach. Hey, it's not you are now talking. Why would you say those of you are not intelligent? That's why I said those of you are not intelligent. This is not about intelligent or intelligent. I asked a question. Bó ṣe ń rú yín lórí bó ṣe ń rú mi lójú ni mo ṣe béèrè ìwọ tó mọ̀ ò ní ní ìlà sọ pé most of you are not intelligent on this Facebook. That is ìwọ tó wà intelligent. Why you now ẹ lọ sí high court. You that you are intelligent ọ̀rẹ́ mi èmi lẹ́fẹ̀ẹ́ bully lẹ́nu ìgbà bully yín padà. If you bully me I bully you. Today I will not spare bullying. You no bully me on this my Facebook today. So ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. So that is the question. Ṣé mo pé mi ò gbọ́ kíní ìsìn? Then you write it now. Ṣé kó ibi báyìí sìn yẹn sọ fún mi? Kèdè bíbí okay so they throw a case out but hopefully we ṣe ń sọ̀rọ̀ ni. Question tó yẹ kẹ́ wá dá mi lóhùn nìyẹn pé nígbà tí wọ́n wà ní Nàìjà o wọ́n throw kéèsì ìyá ọba ńlá nù wọ́n gbé kidnapping wọlé because kidnapping yẹn ó ju kéèsì trespassing lọ. Ṣé pé bó ṣe yẹ kẹ́ sọ̀rọ̀ nìyẹn? But you of you are not intelligent. It's not easy to face camera. It's not easy to even face a crowd and talk like this for 3 hours mo ti sọ bẹ́ẹ̀ ẹ̀bùn ni kọ́nà fún gbogbo alẹ́ ẹ̀bùn kalẹ̀ sọ ni ṣẹ́ni pé yẹn ṣe ó ti yé mi ẹ máa kọ́ nǹkan tó máa yéèyàn ni but abuse kò ní yé ẹni tó fẹ́ sọ when you bring that is you want to fractalize me let me fractalize Moroccan ọ̀rẹ́ mi let's fractalize sugar and ṣe gẹ́gẹ́ is my friend now ṣètìgì sẹ́lẹ̀ kejì ṣẹ́ni pé ẹ ti clear ẹ̀bẹ̀ yẹn fún mi náà ṣẹ́ni pé ẹ clear ẹ̀bẹ̀ yẹn fún mi sí pé that's why wọ́n gbé kidnap now other one sì kidnapping náà tún sí wọlé. Wọ́n ti gba lọ́ọ̀yà again fún bàbá Ìbejì ọwọ́ ìyá Ìbejì wọn ní lọ́ọ̀yà wọn ìyá Ìbejì wọn ní lọ́ọ̀yà tí wọ́n dẹ̀ bá dẹ̀ máa sọ wọ́n máa sọ fún ọlọ́wọ́ síbí ni pé ṣe bọ́ ní ẹni tí kidnap ló ti kú yẹn tí n bá sọ fún yín pé bóyá bẹ́ẹ̀ náà ṣe máa sọ tó bá yá mi ì ná sọ bẹ́ẹ̀ o bìkọ́ ṣé mo pé Nàìjà ó máa yẹn ò tí kù ní kéèsì yẹn ṣe ló ṣe di pé lọ gbé wá ní kéèsì yẹn ṣe le now nǹkan tó máa prove ní sí pé àwọn tó ń dẹ̀ sọ pé àwọn tí wọ́n jẹ́ family ìyàwó wọn ò ní kò sí help kankan bí kankan wọn ò rí supporter kan because everybody ló ń sún sẹ́yìn because tí ẹlẹ́ bá fẹ́ help wọ́n máa ẹ mọ̀ kó ṣe gbogbo nǹkan náà lè máa sọ bọ̀ mo ń sọ ní èèyàn tó bá lè ẹtìgẹ́ẹ̀tì kan tí mo sọ kò ṣe nǹkan náà nìyẹn ọ ní ajá tó bá mọ̀ sí àti òun máa sa lórí social media kó ṣùgbọ́n kó ló máa lanu gbàgà ló máa sọ tán àwọn kankan mi wà dé pé wàá kó dẹ́ẹ̀dì sọ ni ní ọ̀nà ọba tó ṣe yé mi bó dẹ̀ ṣe mọ̀ pé bí ṣe lè sọ bó ṣe máa kó dẹ́ẹ̀dì ìwọ tó wá fẹ́ gbé yẹ̀wò ló máa wò lọ́nà títí ẹ all cases are important but one is just needed to be attended to first okay thank you so now àwọn family ìyá ìbejì ń sìn wọn ò ní ẹni tó fẹ́ support wọn ẹni tó sọ pé àwọn ọmọ tó sọ pé wọ́n jí gbé ọlọ́wọ́ síbí gan that comment was not abuse but an affirmation okay but the kidnapping is a serious case that is a common sense fact ìyá ìbejì ò ní lawyer for now until when they get result ó fi kí ló pa result wo náà fẹ́ mú you can help ìyá ìbejì fa èmi Janet mọ̀ pé fake account ní ṣe open ní o kọ́mẹ́ǹtì rí ó sáré lọ sí ni ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ kọ́mẹ́ǹtì first time ni kò kọ́mẹ́ǹtì lórí péjì mi rí ó sáré sí ni ọ̀rẹ́ mi Janet bá ti jẹ́ Janet èyí ò gbọ́ Janet Kutins ó kọ̀ nǹkan kan ṣá ó sáré wá kọ́ pé jẹ́ sáré lọ kọ́mẹ́ǹtì lọ́dọ̀ àmọ̀rí but they are contributing for Ìyá Ìbejì family I think the contribution is stop. I don't know in my own platform only want it our contribute here láti stop. I don't know the other one no because Ìyá Ìbejì ẹni tó bá fẹ́ tẹ́lẹ̀ sí ṣe bí wọ́n fẹ́ nǹkan tó pa Ìyá Ìbejì ẹ mọ ẹni tó bá fẹ́ treat case Ìyá Ìbejì
number one àkọ́kọ́ gba lọ́ọ̀yà owó tó máa fi pa tó kí ló pa ibo ni ta ló fẹ́ máa ṣe kéèsì yẹn lórí social media lọ ṣáà yóò mọ̀ kí bèbí ti ṣẹ́jú ni àwọn kan ti bà nǹkan jẹ́ jìnnà ṣé àwọn kọ́kọ́ ló dáwó fún ọmọ yìí owó mọ́tò owó ilé owó mẹ́ka ṣé wọ́n rí mọ́ ṣé ẹ̀yin wọ́n lè pè yín kíkẹ́ tí wọ́n máa dáwó mi kẹ́dà ṣé èmi wọ́n lè pè mí kí wọ́n máa dáwó mi kí n náwó mi síbẹ̀ kí n dá nígbà tá a ti fẹ́ máa ṣe tó jẹ́ pé àwọn other family ti sọ pé wọ́n ti wọ́n irọ́ náà pa o wọ́n níjọ wọ́n fẹ́ lọ yapa wọ́n fẹ́ lọ yorí wọ́n fẹ́ lọ yọ fún ẹ̀dọ̀ tá a dẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ lọ ṣe nìyẹn ṣùgbọ́n àwọn family yẹn náà ṣó ti yẹ wọ́n ní láti come one owó tí wọ́n máa fi ṣe ìyẹ̀wò ẹ̀jẹ̀ owó gan ò tí ì pé dépòdépò wọn á fowó gba lọ́ọ̀yà wọ́n pè wọ́n lábújá kò sówó tó máa fi lọ àbújá ni ká ní ó ti yé yín kéèsì ìjọba gangan tó yẹ mọ́ ẹ sọ pé kò ṣe bọ̀bọ́ yẹn ló ní kéèsì mọ́ wọn tó kàn pariwo I don't comment but you are saying nobody is helping them that is why I ask you to lead this time no kò ṣe nobody is helping them is that way ni mo sọ as the who is no yes nobody because àwọn aṣíwájú wọ́n ti bàjẹ́ lawyer is not necessary until after result nǹkan tó pààyàn where they want to do the result why where how when there are certain contribute tọ́wọ́n kan tí kìíní ti jáde pé irọ́ ni DPO has no right to throw any case out without advising both parties. It is the complainant's right to decide if they want to proceed to court or settle out of court. Civil matters can be given room for aberrations to try the settle out of the court. At times, it is better for both parties and save time that they should have been used for in their litigation. ọ̀rẹ́ mi Janet that didn't say nobody is helping their as in those family wọn bí lọ́rọ̀ kan ṣá Fọlátọpì don end no family call no it is end Fọlátọpì has end èèyàn ń ké ẹbẹ́ kó ké pa sí mi lọ́rùn ni ọ̀rẹ́ mi Ṣinko ṣáná tẹ́bẹ́ kó ké pa sí mi lọ́rùn ni ẹ̀wọ̀n táwọn fámìlì ẹ̀ pè mí lọ lọ́tún tó mẹ́sẹ̀jì mi lọ́tún lọ́sì ṣẹ́bẹ́ kó ké pa sí mi lọ́rùn ni ṣẹ́bẹ́ kó ké pa sí mi lọ́rùn ni àbí o lọ́rọ̀ kan ó ti tán ṣẹ́bẹ́ kó ké pa sí mi lọ́rùn ni ẹ̀rẹ́ kó ké pa sí mi lọ́rùn ọ̀rọ̀ tá à ń tìtì yóò kàn iṣẹ́ ẹ̀rẹ́ mi jẹ́ ní ẹ̀ta ara kan tí mo sọ lélẹ̀ Ṣínkó ọ̀rọ̀ Ìyábẹ̀jì la sọ yìí wọ́n ní ọ̀rọ̀ Fọlá lọ́wọ́ fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ìyábẹ̀jì yìí ṣé kò kan gbogbo wa ni got too many on Facebook fracas ọlọ́run ọ̀rọ̀ Ìyábẹ̀jì là ń sọ yìí ṣé kò kan wọn so Muse say she don finish her case done as first ọlọ́run ló bá dé bẹ́ẹ̀ ni o àbí èèyàn lóhun ti finish case wọn ẹni káwọn máa bá gbé títí wá ní pé ìgbà tó ń ké pó dùn gan lánàá gbogbo wọn màmá yẹn gbogbo kan tó ń ṣe ó ti dùn àti sọ̀rọ̀ wọn àti kò ń bẹ̀ àtúndì bọ́ sórí ìtàn wọn ti bí question tí mo dẹ̀ bẹ̀rẹ̀ mo dẹ̀ láìkẹ́ pé wọ́n ti fún mi pé ìgbà tí wọ́n mú ọmọ tó mú lọ wọ́n ní DPO wọ́n kọ́ síbi ní kó tó kéèsì yẹn nù wọ́n gbé kidnapper wọ̀ now lánàá gbà tí wọ́n dé ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n ṣòfófó 5 minutes fún yín owó 5 minutes ní o ẹ̀ láti kẹ̀ owó 5 minutes yàtọ̀ débẹ̀ wọ́n pe àwọn fámìlì ọba Ìyábẹ̀jì kan wá kò sí ṣéǹjì court case is two men on Facebook fracas even ìyàwó ilé ìsúnyìn ṣègì wà láìjọba wá sóra àwọn pàdé wọ́n pe àwọn fámìlì yẹn owó tíkẹ́ẹ̀tì wọn almost 200 gbóná ti fẹ́ rí owó tán ní kọ́ dá lórí ayélujára àwọn èèyàn tó tọ̀nà lọ́dọ̀ ti tèmi wọ́n tó tọ̀nà lèmi rí yẹn mi ò rí dàpọ̀ àwọn èèyàn mi ìwà mọ̀ọ́dọ̀ ẹlòmíì o ọ̀dọ̀ agbẹ́gbà náà ó dàpọ̀ ẹnìkan náà tọ̀nà àbí nǹkan kan ọ̀dọ̀ straight from there àti mi ò mọ̀ bí ọmọ tọ̀nà náà bẹ̀ ọlọ́ọ̀ tèmi wọ́n bá tán tọ̀nà lèmi lè sọ yẹn so wọ́n bá tán tọ̀nà nìyẹn wọ́n dẹ̀ nìkan wá ní Àbújá báwo náà ṣe fẹ́ rí lọ wọ́n fẹ́ ṣe àyẹ̀wò òkú
owó dà. Àwọn family bàbá ìbejì ló yẹ kán ṣe àyẹ̀wò kún, but you were the one that say you wanted to call Fola family to bring on board, like you have all the information about it. ẹni tí mo fẹ́ gbé wá on board ni mo ti gbé wá yẹn, ọlọ́jà mi ni mo fẹ́ gbé wá. Ọmọlá, ìwọ̀nba tí mo tọ́ sọ fún mi ni mo ti sọ yẹn. Ṣé ó possible kí n gbé family ẹ̀ wá? Ìwọ̀nba tọ́ sọ fún mi lálẹ́ àná òun ni mo ti sọ fún yín yẹn. Mi ò sọ ju yẹn lọ, mi ní parọ́ fún yín. Ìwọ̀nba pé bí abọ́ ṣe búlì ẹ̀ tó ṣe ń ké ó sọ bẹ́ẹ̀ ní àgbo ó tán. Ìwọ̀nba ìwé tán lè sẹ́ndì sí mi tí mo fi mọ̀ ó tán. Mi ò mọ ju yẹn lọ, mi ò lè gbé family wọn wá sí olú ibi ẹbẹ́ kan tún búlì wọn pa. So ẹ má expect family wọn. Ṣé tí bá tiẹ̀ ni mo fẹ́ gbé family wọn ra ọmọ ọlá? Ṣé ò ní pè mí lẹ́yìn pé a mọ̀ rí bí careful? Ẹ máa pè mí, yẹ kẹ́ pè mí lẹ́yìn pé a mọ̀ rí bí careful. Ìwọ̀nba lèmi lè ṣe ń bẹ̀. Mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ, mo kọ akọ̀ fi kọ́mẹ́dì sí ni. Eléyìí ká ń gbé wa sọ̀ bọ́ọ̀dù yẹn kọ́mẹ́dì ni. Èyí tá a ti sọ tí bá ti sọ nǹkan kan tí mo ti sọ yẹn ni mo ti sọ. Ṣó ti yé yín? Ó tọ́ ni. Ok, ẹ ti gbọ́. Èyí tí mo ti sọ, information about everything, no. Tí bá ní information about everything, can I bring it on board? No. Even not pé nǹkan tó sọ fún mi òun kọ́ ni mo sọ síta. Ìmí mo ṣẹkù, mo fi ẹyin ṣẹkù. Ṣó ti yé yín ọ̀rẹ́ mi? Sí conversation tó wà láàrin àwọn méjèèjì. Cause Kate is too many. Ó ti yé yín? I no get notification tí ẹ ti mí sí látàárọ̀. Ìyá rírí dey play ni o. Ọba gbèrè àwọn ọlọ́kọ̀. Ó ti yé yín màmí ọmọọba. Ìgò tó wà ń bẹ̀ tán fi pè mí. Ìmí wọ́n ní mo máa fọ̀rọ̀ síkùn bí àgbà. She mentioned something like advising both of them, but to my surprise, kidnapping abandonment lead to death. So but so comfort Samomuri. So you want to bring your oloja? You are waste my time. Ayé mi ká. Mo ti yan ó lé ayé kíni ẹ kọ̀ọ̀kan síwájú. Like advising both of them, but to my surprise, the case was suddenly thrown out. But most likely the DPO was bribed by Osu. Ọ̀rọ̀ rẹ̀ o, wọ́n tún ti ń gbọ́rọ̀ ńlá o. Kidnapping abandonment lead to death. So kidnapping should be resolved first. Bonsu Amori. Okay. Unfortunately, Nigeria is a sorry case. Yes. In this case of Baba Beji, Emanike Baba Beji, ṣe àmọ̀ pé àwọn family yẹn kò sí kankan. Someone said Amori help mo ń ṣe case. Comedy ni mo ń ṣe, mi ni máa bá wọn bá case wọn jẹ́. Because tó bá ṣe nǹkan kan máa sọ̀rọ̀ burúkú gbá wọn lórí ni. Ṣó ti yé yín? Àwọn tó ṣe case wọ́n wà ń bẹ̀. Èmi wọ́n bá tí mo lè sọ mo lè ṣe yẹn. So ọ̀rọ̀ tí mo sọ wọ́n ní pé kí wọ́n wá family ìyàwó wọn ò rí owó lọ. Ìgbà tó wá débẹ̀ lánàá ọlọ́wọ́ síbí wà ní ọlọ́wọ́ síbí lọ. Ṣé mọ̀ pé ó yẹ kí ọ̀rẹ́ mi ọ̀tún kó lọ àtònídúró. Wọ́n wá rán lọ́ọ̀yà lọ. Wọn ò lè lọ. Lọ́rọ̀ kan wọ́n ti dá wọ́rú láti rí náà tí ìdáwọ́rú wọn tí ìdáwọ́rú. Nǹkan tí mo sọ ni pé owó ní kún wọn sí wọn tí ìdáwọ́rú but so ọlọ́wọ́ síbí lọ lọ́ọ̀yà tí wọ́n ló wá àwọn ò wá. Wọ́n wá send the paper, wọ́n á send signal sí onídùúró pé ṣé mọ̀ pé wọ́n ti ní pé kò ń ṣe ọkàn mi wà tó jẹ́ pé wọ́n máa sọ fún ẹ pé kó wá ni, kò ń ṣe pé wọ́n máa sọ fún ẹ pé kó ṣé àwọn kọ́rọ̀ kéèsì kan wà tó jẹ́ pé irú ìtàn dá fún bèbí yẹn tán ló máa wà ni, kò ń ṣe pèsè tó máa rán yàn wá. Wọ́n bá ti send kìíní sí onídùúró pé next onídùúró ti rò pé bóyá bí ìyá ìbejì ṣe ti pa yín gbogbo ẹ ti pin kò tí ì pin. Onídùúró ti rò pé ó ti pin ṣùgbọ́n lọ́rọ̀ kan gbogbo á mọ̀ pé Naija ni jàre. Onídùúró rò pé ó ti pin kò tí ì pin. But ọlọ́wọ́ síbí try láti lọ because òun náà fi allegation yẹn kàn pé ó jí àwọn ọmọ gbé. So ẹ̀sùn tí wọ́n lọ lánàá fún ni ẹ̀sùn ají ọmọ gbé. Kò ṣe ẹ̀sùn pé nísìnyí wọ́n wá fẹ́ kí àwọn family tí àwọn tí bí yẹn bá fẹ́ wá ṣe case
fẹ́yìn tẹ́ ń béèrè pé gíní kan ẹ là á jẹ́ ká là tábà là á máa dẹrùn onídìí ńgbà mi tọ́hún tí mi yẹn bá fẹ́ wá ṣe case wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá sàbújá ṣùtì yìí wọ́n á wá turn up tí wọ́n bá ní agbẹjọ́rò tó dáa tó ní gbogbo ẹ̀ ẹ mọ̀ kí ni agbẹjọ́rò tó dáa ego ni agbẹjọ́rò tó wà bẹ́ẹ̀ kò ṣe gbogbo nǹkan náà la máa discuss lórí la máa sọ gbogbo ẹ̀ but bí mi ṣe yan ẹ̀yin náà máa fi nǹkan mí yan wọ́n ní kódà wọ́n ní káwọn family yẹn wá ọkọ̀ wá di Monday kan wá owó tíkẹ́ẹ̀tì Abuja ń sìn Nigeria is not that bad o it depends on whose lawyer or legal team they should ask if they can be content sue for malicious intent which was accused Olowoshimi for what never happened at all. náà ṣe mọ̀ pé àwọn ọ̀bẹ́jì yẹn ń sìn normal tó bá ní kán wo kéèsì yẹn tọ́wọ́ Olowoshimi bá fẹ́ máa take up ó máa take up pẹ̀lú wọn ṣe mọ̀ pé ní December tó sọ pé Olowoshimi jí kínní ẹ̀gbọ́n bàbá àbèjì jáde lórí live sọ́wọ́n ọ̀dọ̀ wọn náà lè ti gbé fídíò yẹn pamọ́ ó ní December ọ̀dọ̀ òun náà wà ṣe rántí ibi ìyá àbèjì kò wá sí Àbújá mọ owó tíkẹ́ẹ̀tì ni owó tíkẹ́ẹ̀tì owó kiri náà ṣì ń bá káàkiri owó kan ṣe àyẹ̀wò torí ẹ̀rọ yẹn sọ pé wọ́n gbé wọn lọ iníkankìnìkan kéèsì apààyàn ṣe pọ̀ tí ìjọba máa fọwọ́ mú kérékéré náà ṣé mọ̀ ni ìjọba gan ní tírẹ́sì lórí ẹ̀ ṣùgbọ́n alágbára ayé ẹ ṣọ́ra alágbára ayé ẹ ṣọ́ra ẹtíkẹ́ẹ̀tì orin yẹn yé yín bẹ́ẹ̀ ṣe fi ṣe kọ́ tí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde I someone now what is going the okay ló show up lọ́yà ló show up wọ́n dẹ̀ ti send kìíní sóní dúró so tí o bá show up kéèsì yẹn máa yí sórí bàbá àbèjì because ọ̀rọ̀ tó sì wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kan náà sì ló ṣì ń lọ nílẹ̀ so àwọn ẹbí yẹn àwọn náà gbọ́dọ̀ di wọn náà ti dìde but torí àmọ́ yìí sọ pé wọ́n fẹ́ da kínní yẹn rú wọ́n fẹ́ máa yí wọ́n fẹ́ ṣe bí mọ kọ́ tó fẹ́ ṣe ká ní pé ẹ̀wọ̀n tó wà lórí bí ó sáré smart ni irú nǹkan tó ṣe ní December yẹn ló tún máa ṣe wọ́n fẹ́ sọ pé wọ́n ti ń fi kéèsì yẹn ń sọ fún àwọn ẹbí mọ̀lẹ́bí ìyá àbèjì pé Ọlọ́wọ́ṣíbí ó fẹ́ fi kéèsì wọn ó fi kéèsì yẹn rọ́pò kéèsì wọn sọ wọn náà wá bẹ̀rẹ̀ sí sọ pé mo ní wọn fi kéèsì kankan rẹ́sì kéèsì yìí ẹ̀yin gan ẹ̀ ní kan tẹ̀lé ṣe kéèsì wọn náà fi ń rọ́pò kéèsì fèsì kidnapper ṣéyàn ti sílẹ̀ tẹ́lẹ̀ I come late to your lazy babes ṣó ti yé yín so ọ̀rọ̀ kéèsì wọn yẹn àwọn pọ́nmọ́dé àmọ̀rè tẹ́ bá fẹ́ máa gbọ́ díẹ̀ ṣe mọ̀ pé àwọn kan ti bà accountability ayé wọn kan wọ́n ti bà nǹkan jẹ́ transparency ayé wọn ṣebí kan là ń sọ tá a sọ tán yìí ká ní pé nǹkan lè jẹ́ kó clear picture everybody ẹ mọ̀ pé mi yé ti ó ti yé yìí tá bá rí clear picture àwọn èèyàn gan ready even lẹ́gbàá àwọn tó wà lórí ọ̀dọ̀ lẹ́gbàá gan ẹbí àwọn tó wà lórí everybody but clear picture need clear picture kò ń ṣe pé ẹ mọ̀ pé family kan mọ̀ wà tẹ́yìn kan bá ti ń ṣe kan tán àwọn family kan máa dìde àrán yín ṣẹ́ o I no receive notification ẹ má bínú ẹtì wà bí ó máa ti pẹ́ ọwọ́ ẹ tí gẹ̀ẹ́tì kan tí mo sọ but àwọn ọ̀rẹ́ mi they support give best award amen. ó yẹ fún Mr. ẹ̀yà sílẹ̀ mi ó yẹ fún Mr. ó yẹ fún Mr. pé ẹ bú mi ẹ búlì mi yẹ fún Mr. ẹ fún Mr. bẹ ṣe búlì mi ẹ kọ́ búlì mi ó yẹ fún Mr. bẹ ṣe búlì mi yẹn pé ó yẹ kó best award of amẹ̀ bọ̀ ó yẹ kó gbélé mi lọ́wọ́. Does not have all the power fracas people are arrogating to her. Now people won't know how to do the case she get matter with. Make she try am with people like us when no one love fun to. I am pissed off. Yeah, okay, tó bọ́ ọ ti rò pé bí a kò máa fi ṣe fracas tẹ́lẹ̀ ní bóbi tó ń lọ yìí dàkọ́ wa ṣe àwọn kéjọba ń gbọ́ kán yá bí ṣe fracas kan tètè rojú tu nǹkan tó fẹ́ ṣe because bó ṣe wà yẹn sìn
bí ṣe ń jí sí yẹn wàhálà ẹ mọ̀ kí mò ń jí sí yín dẹ̀dẹ̀ you sabi do àmì ẹ̀bọ̀ Aisha ọ̀rẹ́ mi kílẹ̀ pé wàhálà ẹ̀ mo do àmì ẹ̀bọ̀ jù because mo sàbí ẹ̀ obìnrin parọ́ fún yín o ibi sí máa wá sí nígbà tí mo bèrè lọ́wọ́ mo bèrè lọ́wọ́ gàtọ́ lọ́wọ́ ṣí mi ṣe ṣáàtì mo ń wo ṣáàtì yẹn mo wá rò pé mo sáré transfer kí ló lè ṣẹlẹ̀ látọ̀ wọn mo wá pé ẹ̀kọ́ náà fámìlì yẹn ni wọ́n ní kàn wá àmẹ́bọ̀ ó dàbọ̀ o ìgbìlẹ̀ ń lọ ẹjúgòjò ẹjúgò ẹ má lọ ẹjúgòjò so ní mo bí ṣe fẹ́ sọ fún yín mo bí ṣe bí fẹ́ àbẹ̀ gé nǹkan kan lórí fẹ́yìn èèyàn mo bí ṣe fẹ́ gé lórí bí ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ lẹ́gbàbọ̀ èmi mo ń gé lórí díẹ̀díẹ̀ ṣá èmi máa gé lórí ẹ̀yin ẹgbẹ́ yòó ẹ̀kọ́ mo fẹ́ mú nǹkan kan jáde ń bẹ̀ yẹn fún yín ni pé nígbà tí lọ́ọ̀yà tí wọ́n gbà fún bàbá àbèjì question mi ni pé ó sọ pé o ò mọbi tí bàbá àbèjì wà ó dẹ̀ gba lọ́ọ̀yà fún bàbá àbèjì ní Àbújá á jẹ́ pé èmi ni mo sọ fún ẹ pé Àbújá ló wà lóye sáyé ní kí lọ́ọ̀yà lọ bẹ̀ àbí èèyàn ẹ̀ gẹ̀ẹ́tẹ̀ so òun bẹ̀rù kóòtù ní o sọ gbogbo ẹ̀ mi ní tani bẹ́ẹ̀ mú kóòtù fún mi ń bẹ̀rù kóòtù who dey court help ní ìbú wọn náà ní ìbẹ̀rù kóòtù but kò ń ṣe gbogbo nǹkan ṣẹ́wọ̀n kan ọ̀rọ̀ tó bá ti dé kóòtù pàápàá mo ṣe gbogbo ọ̀lẹ́ máa lanu sọ́tọ̀ èmi náà mo kọ́ làákàyè díẹ̀ làákàyè kọ́mẹ́dì mi ò ní kí n má mọ̀ even nílé ayé gan tó bá fẹ́ sọ̀rọ̀ owó Fọlá náà ni wọ́n fi gba lọ́ọ̀yà yẹn o tó bá fẹ́ sọ̀rọ̀ nílé ayé gan wọ́n ní màjà masala máa ma kíkọ́ ajú kan kí tí ò bá mọ̀ yóò náà máa ń gbógun lọ ṣé ẹ̀ mọ̀ ni kò ń ṣe gbóhùn kọ́lá máa ṣàyà gbàngbàngbàngbà àwọn tó ṣà yes tó ọlọ́run àwọn tó ṣàyà gbàngbàngbà lánàá ibo náà sọ wọ́n sí àwọn kankan wà tó yẹ pé oníṣẹ́ àyà gbàngbàngbà tó bá mọ̀ gan ọ̀rọ̀ mi ti bá mọ̀ báyìí máa gbójú ṣe bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ ní ẹ máa sọ̀rọ̀ ò ń bọ̀ lẹ́yìn yín ṣó ti yé yín kò ń ṣe gbogbo ọ̀rọ̀ tí ọ̀gán bá mọ̀ ló máa wà lánàá pé torí bẹ́ẹ̀ fi is only God that can fight for Ìyá Ìbejì Wàhálà family bẹ́ẹ̀ mo sọ fún yín thank you ilé ayé pẹ̀lú thank you for the star I love you but ìwọ kì í ṣe àbísọ̀gùn mo báǹkì wàhálà yín pọ̀ mi ìdúró èèyàn bíi ti yín rí mo kì í ṣe àbísọ̀gùn àbí kí wà ní mi ó ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́ máa rí àwọn tó tì lánàá tán ni ó yá mo ní yá máa sán lọ ibo náà wà is it she from ibo náà wà ibo náà wà so èmi ò ní jẹ́ kéèyàn wá sọ fún mi pé wá sí mi gbọ̀ngbọ̀n lórí wá ní kọ́mẹ́dì ló ń ṣe kílò tó bá tiẹ̀ mọ̀ díẹ̀ ń bẹ̀ all comedian náà ó lè wàhálà yóò lè gidi ó lè kí wọ́n á ní wọ́n tiẹ̀ gbọ̀ngbọ̀n kí ló wá débẹ̀ ó ti yé yín so ó máa ní nǹkan tíyàn máa ṣe but nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé ó sọ pé ò mọbi tí àwọn ẹbí yẹn sọ pé ò mọbi tí bàbá yẹn wà tó ṣe yẹn tánítání wọ́n ti àwọn tí wọ́n ti lánàá wọ́n ní Jerusalem jẹ́ mú mi wọ́n náà wọ́n tí wọ́n sì lánàá wà ní Jerusalem ó dà mo ti gbọ́ ẹ ti gẹ̀tẹ̀ ó dẹ̀ ti gba lọ́ọ̀yà àwọn ẹbí ti bí wọ́n ní ṣé mọ̀ pé ẹni kí ló ṣẹlẹ̀ wọ́n pe àwọn ẹbí ìyàwó àwọn ẹbí olóògbé wọ́n fẹ́ settle matter wọn kí mo sọ fún yín ó wá jẹ́ ẹ̀gbọ́n ìyá olóògbé ni wọ́n pè wọ́n ṣàbà sọ̀rọ̀ ẹ̀gbọ́n ìyá olóògbé wá pe ìkan nínú ẹ̀gbọ́n olóògbé pé àwọn pípù yìí wọ́n sọ pé kán settle matter pé ìdí tí àwọn if you know say you no fit talk to us close the chapter ẹ máa yín ẹ̀dẹ̀ máa lọ ẹ jẹ́ kóhun tó máa dúró ẹ̀yin ẹ máa lọ ẹ jẹ́ kẹ́ni tó máa dúró I no fit talk am ìwọ́n tó bá ṣe ìsọmọ sọ ẹ̀yin ẹ máa lọ ẹ jẹ́ kẹ́ni tó máa dúró ó ti yẹ ẹ̀wọ̀n ẹ̀yin máa lọ ẹ̀bẹ̀ wọn tó wà bí kọ́mẹ́dì wọn understand mi kí I no fit talk am ó dá I no fit talk am yẹn kọ́ mi ò bóòdì ẹ̀yin tẹ́ bóòdì ẹ̀ wá sọ
It is not annoying. It's so annoying how they see the cast as untouchable. My only annoying is the time wasting on getting arrested, but I know they will get there soon. So ẹbí ó wá pe ẹ̀gbọ́n olóògbé wípé bọ̀bọ̀ tó arrest yẹn wípé ó ti gbowó lọ́wọ́ àwọn ará social media wípé owó tó gbà lọ́wọ́ àwọn ará social media òun ni ò ṣe fẹ́ òun ló ṣe ń gan apá pé wọ́n gbọ́dọ̀ mú wọ́n ṣe lọ mú bàbá Ìbejì. How I wish sure pé na original water Mori dey drink igi àṣẹ dey inside that water. Mo bá ń kí ó dà mo ti gbọ́. Ṣé mo gbígbà tí àwọn yẹn gbọ́ kínní yẹn àwọn ẹbí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀fámà ni kò ṣe mo ṣe kọ́mẹ́dì nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín sìn. Ṣé mo pé ẹ̀gbọ́n ìyá ló pè tán wọn ẹbí bàbá Ìbejì náà pè láti mo ní kọ́ lọ sẹ́tù rẹ̀ wọ́n pè ó sì yé yín wọ́n wá sọ fún wọn pé wọ́n ní àwọn ọlọ́wọ́ síbí ti bribe wọ́n ti fún wọ́n dárúkọ ọlọ́wọ́ síbí ẹ ká dárúkọ yẹn eré àbúrò ẹ̀ wà nínú omi tó ń wà láì àbúrò ẹ̀ gidi pé àwọn ọlọ́wọ́ síbí ti bribe Ṣẹ́gun ó ti fún Ṣẹ́gun lówó ó ti fún Ṣẹ́mọ̀ ní Nàìjíríà kíní kan dẹ̀ bá wa Nàìjíríà yìí dẹ́ tó má ti gbé pọ́n sọ pọ́n ti fún wọn lówó dàgbé wọ́n máa ń rí owó orí social media bíi wọ́n náà máa kọ́lé wọ́n máa ra lè Ṣẹ́mọ̀ ó dìpẹ́ lórí wọn tó bá lè manipulation wèrè yẹn wọ́n máa ẹlòmíì máa easy láti manipulate ṣẹ́gbà Ṣẹ́mọ̀ orí túbọ̀ ra ewé lọ́wọ́ ẹ ṣàbẹ̀ bí mi nínú ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ máa tẹ̀lé ṣáàtì yìí sìn. Ṣẹ́mọ̀ wọ́n yìí sọ fún màmá yẹn wọ́n sọ fún ẹ̀gbọ́n olóògbé ó wá pé èyí tó lọ arrest bàbá Ìbejì gbogbo pé wọ́n sọ pé wọ́n ti fún ẹ lówó owó tán fún ẹ ló lọ́ọ́ fi arrest wọn náà ti kówó lé lọ́wọ́ èlé lórí ń bẹ̀. Ṣẹ́mọ̀ ikú tí wọn yẹn tún rò pé wọ́n tún nídìí àpapín tún ti dé ikú tí mo sọ pé kó ló máa fi family wa ṣẹ̀ṣẹ̀ where is Fọlá ìyá kó ló máa fi family wa ṣẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n wá pé màmá ọmọ bí wọ́n ní pé wọ́n ti owó tán ti ń gbọ́ wọ́n ti ń gbowó lórí social media wọ́n wá fún yín wọ́n fọmọ yín jà àwọn ti gbowó lọ rẹ́kẹrẹ́kẹ́ àmọ́ ọmọ bá ní ọmọ wo ló gbowó ó mẹ́kì kọ́ sẹ́ni tó yẹ kó mẹ́kì kọ́ sí pé sí tó ń jẹ́ Ṣẹ́gun wá ní òun ò gbowó lóòótọ́ ni wọ́n sọ pé kọ́wọn má fi jà lórí ayélujára ẹni tó wà ń bẹ̀rẹ̀ kò sí kankan ọmọ condition ẹ̀ tọ́wọ́n ò bá fẹ́ fàágùn tó bá ṣe àyẹ̀wò òkú tọ́wọ́n bá rí i pé kò sọ owó ẹ̀ ń bẹ̀ kò sí kankan nísù tó kún wọn máa lọ ṣe nílùú bọ́ wọ́n tètè fẹ́ gbé pé kókó ń bẹ̀ yẹn owó ìgbà tí owó kìíní tán mọ́ṣúárì tán àmọ́ you don't stress for la òtó kọ́kọ́ relief ẹni àmọ̀rí drink water fa àní àmọ̀rí òkè ẹ ṣe. ọ̀rẹ́ mi thank you jàre ṣé mo ń gbọ́rọ̀ yẹn lọ ṣẹ́yìn ò ṣe ń gẹ̀tẹ̀ fáàtì ni mo sọ sí o mi ò fara bùkún many people wey dey do no get information reach Amori I swear fáàtì ni mo sọ fún yín o mi ò fara bùkún nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ yìí mo fara bùkún ìyá mo fara bùkún nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín so àwọn ẹ̀gbọ́n ṣé mo pé ẹ̀gbọ́n ìyá olóògbé òun náà pè wọ́n fámìlì ti bí pè so ó wá pé ṣé mo pé nísìnyí ó wá sórí ayélujára ó lóun ti settle ẹ̀ oh get mass yẹn ó yẹ wa ó sọ pé òun ti settle ẹ̀ ṣé mo pé ìgbà tèmi wá jáde tí mo sọ pé àwọn ti settle ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn mọ̀ káwọn yẹn wá ń wò wá bí mi ṣe sọ pé wọ́n ti settle ẹ̀ tí mo lè sọ pé kán lọ settle ẹ̀ tán ti settle ẹ̀ àmọ́ you know the lie she is always saying ṣe bí mo ẹni máa ní olóòrè òṣèlú wà láyé ohun tí mo sọ yìí tí máa ń ṣe kọ́mẹ́dì ọ̀tọ̀ ilé ìfà tí mo sọ yìí wọ́n bá gbé mi nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lélẹ̀ wọ́n bá gbé mi àánú
pé wọ́n ní wọ́n ló ní kọ́ ló ń bá pé àbí wèrè ni ta ló ní kẹ́sì ẹ lọ́jà kó sí lọ ẹ lọ́jà. so màmá ti bí yẹn ìkọ́ tó jẹ́ kí màmá yẹn bínú ni pé wọ́n ní èyí tí ó ṣe ẹ̀gbọ́n olóògbé ó ní tó ṣe Ṣẹ́gun pé ó ti gbowó gan-an lórí ayélujára àwọn èèyàn ti dáwó lọ fún jìbà àwọn manipulation lórí burúkú tẹ máa ṣe yẹn ẹjọ́ bó náà ti dáwó lọ fún jìbà wọ́n ti gbowó owó ló ń ṣe wọ́n ti fi ń pawó lóyìn ló máa ń gbà ṣiṣẹ́ o ó ti correct èmi owó ló ti dáwó lọ fún ó ti ṣe jìbà no get time you do Abíọ́dún mo béèrè yín mo kódà mo wá sínú inbox iṣẹ́ rí mi ni ní ẹ̀yìn ọ̀rọ̀ mo béèrè yín kẹ́lẹ́ mi kọ mẹ́sẹ̀gì yín pé ayi kẹ́ má lọ sọ pé mo wá fẹ́ wá tó sí mo ṣe ní ayi ọ̀rẹ́ mi Abíọ́dún so ọ̀nà ti gbowó lọ jìbà ẹ̀gbọ́n ṣe mọ̀ pé ẹ̀gbọ́n àmọ́ ìta ló sọ yìí àwọn tí wọ́n pe ẹ̀gbọ́n tó ń pe ẹ̀gbọ́n ìyá Folúkíṣọ́ ìyá olóògbé ni wọ́n sọ pé wọ́n ti gbowó lórí ayélujára wọ́n ti ohun yẹn ti kówó fún wọn wọ́n ti ṣe gbogbo ẹ̀ èmi náà wọ́n wò kíní yẹn pé ṣọ́kùn lè yìí ṣọ́ gbádùn ní fámìlì ìṣá ẹ̀gbọ́n Folúṣọ́ ìkan nínú ẹ̀ kò ṣe Ṣẹ́gun yẹn o ìyẹn náà bẹ̀rẹ̀ ìjà ó pick up ìjà bí wọ́n ti parí ẹ̀ wọ́n sọ pé ti fi gbowó ni ẹ fi fámìlì wọn sílẹ̀ àwọn ti parí ẹ̀ ìyá ọmọ nígbà tí ìyẹn wá pè ìyá ọmọ wá ní owó wo náà wọ́n sọ pé bó ṣe ń fún yẹn ṣàwọn pé ìyá ọmọ náà dúró pé òun fẹ́ mọ nǹkan tó pààyàn ọmọ òun àti Ṣẹ́gun àti bàbá tó wà nílùú ṣàwọn pé àwọn yẹn dúró àwọn yẹn ṣera wọn lẹ́yọ̀ kan ìkan nínú wọn ṣàwọn pé yẹn ti gbàbọ̀dè pẹ̀lú yìí wọn ṣé bá mi ká lọ ṣe ń stop ń bí ẹ fún mi ní star ẹ ní kí n máa rojọ́ lọ ẹ fẹ́ gbọ́ yòókù ẹ bá ti fún mi star máa stop mi ò parọ́ o àwọn náà mọ̀ pé mi ò parọ́ kan tí mo sọ yìí mo tọ́ ni mo sọ mo ní parọ́ fún yín ẹ̀yin tó fẹ́ ṣe show náà ẹ lè gbé nǹkan tí mo sọ yìí mo parọ́ ẹ bá fẹ́ lè fẹ́ gba tẹ̀yin dé ṣiṣẹ́ ẹ bá fẹ́ ṣe show lórí ẹ̀ tẹ́ẹ̀kọ́ ẹ má kọ̀ play ohun wọn síta ẹ fẹ́ tí yín gbọ́ nìyẹn tẹ́jẹ́ speaker ni o ẹ lè gbèrè lọ́wọ́ mi máa fún yín lóhùn wọn bọ̀ ẹ gbé tí yín gbọ́ ni ẹ gbọ́dọ̀ play ẹ̀ because tẹ́ bá play ẹ̀ tọ́ bá mú yín wọn kì í play ohun èèyàn without the consent ẹ má lọ rò pé bóyá ẹ̀kọ́ tẹ́ máa rò pé bóyá kò ṣe fracasi o wọ́n máa gbé yín ẹ má play ohun èèyàn without the consent of the other person. gbàtẹ́ ti fún wa sá lọ ká máa play kíni wa ká tó tún continue lórí ibi ká stop dé. àwọn tó ṣe onígbò owó ètò àgbàtà yóò fún wa sá àá play àwọn tó ṣe onígbò owó ètò wa ká tó máa bẹ̀rẹ̀ ẹ̀ lọ ká tó bẹ̀rẹ̀ ibi tá a dé lọ ẹ jẹ́ ń lọ wo orúkọ ẹ jẹ́ ń pè kí bí orúkọ bọ̀bọ̀ tó sọ̀rọ̀ tó ń ṣépè yẹn nínú fámìlì tó lọ́rùn sọ. So it's okay going to free working aid. Mo sọ̀kọ̀ fún yẹn rò pé mo ṣeré ní kí n máa ń parọ́ náà èmi máa ń mú ìwé lẹ́gbẹ̀ẹ́ ni. bí màá sí bomi tó ẹgbàá mi aláwọ̀ mi dá lára ṣé kí n jẹ tọ́kí ṣé ní ká wá smoke tọ́kí wa. Amori wàhálà you get kissable list wàhálà. ṣé kí n sọ bí bá kiss fún yín báyìí. wàhálà trust this instead. ó ti lọ kó gba notification ní kí n ṣọ́ọ̀kì fún un.
Ọ̀jájá residence nìyẹn. Residence àbí residence ṣé mo gbà residence on français di residence I don't know on anglais so mi ò mọ èdè bá sọ so ẹ̀yin tẹ́ wà ní Àkúrẹ́ ẹ̀yin tẹ́ wà lóńdó ẹ̀yin ará òtẹ́ fẹ́ fi láàdọ̀ ẹ̀fẹ́ lálẹ́dì kí lẹ̀ ń dúró ṣe eléyìí ò ń ṣe èyí tí ẹ máa tó máa parọ́ fún yín pé ilẹ̀ wà níbì kan kí náà pé náà trust of body ó pọ̀ what are you sucking aṣẹ́wó ni àmọ̀ rẹ̀. Yes so ẹ má bínú wọ́n ti gẹ́ẹ̀tì wọ́n ti gé voice Àmọ̀rí agídígẹ̀ yẹn wí ní Àmọ̀rí fi orí ètò nínú ṣòwò wọ́n gé voice mi òyàn fọ́nì wọ́n gé voice mi èmi ni mo mú tẹ̀ náà ẹ ká máa sọ̀rọ̀ lèmi mo mú tẹ̀ ìmọ̀ fẹ́ báyọ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ gbóhùn ọkọ mi ẹ fẹ́ gbóhùn ṣé ká sọ̀rọ̀ kẹ́dùn fún yín ọmọ mi fẹ́ béèrè kan lọ́wọ́ mi wọ́n nídìí àwọn ọ̀dà kankan so wọ́n á nídìí káàdì ni mo ṣe dìde ẹ má bínú ẹ pardon mi ẹ jẹ́ kí n mú fún yín. ẹ ká máa sọ̀rọ̀ lọ so ṣé ẹ mọ̀ pé nǹkan tí wọ́n yàn sọ ni pé wọ́n ti parí ìjà bàtà wá ṣe ṣó tí mo sọ pé wọ́n ti parí ìjà ṣé ẹ mọ̀ pé ìgbà tí wọ́n pè mí your husband go soon call you again no wọ́n lè pè mí so ṣé ẹ mọ̀ pé a ti ṣe ṣó pé a ti sọ pé wọ́n ti parí ìjà but the man too fat o kí ló kàn yín iṣẹ́ ìrìn nìkan bíbá èmi á gọ̀ though one get cover o those one get cover o kí ló get cover ẹ̀yin lẹ́nìkan bí mo mi fún wọn lẹ̀ èmi mo ṣe show so ẹ mọ̀ nígbà tí mo ṣe show tí mo sọ pé wọ́n ti settle nínú wọn dùn pé àwọn ti Àmọ̀rí ti lọ bá wọn sọ pé wọ́n ti settle ní ọ̀kan bá pe ìyá olóògbé pàpàpàpà ní ilé kan yìí ẹ fọkàn mi lẹ̀ ẹ lè rí wọn ẹ má wò ẹ fẹ́ rọkọ mi ṣé kàn yọjú fún yín kí ló kàn yín máa ṣe social media pẹ̀sì ó ti jú kú àwọn ọmọ mi gan ti jú lẹ́kàn ọlọ́run bàbá visit Àmọ̀rí lórí show papa ẹ bá visit mi ẹ káàbọ̀ ẹ wọlé kẹ́ jókòó àwọn ọmọ mi gan ti jú kú èmi lọ́lọ́rọ̀ nulẹ̀ èmi ni mo ní wàhálà nulẹ̀
èmi gan ní wàhálà lọ́tọ̀ èmi gan mọ̀ pé mo ní wàhálà wọ́n máa sáfẹ́ mi ní èmi àwọn gbogbo wọn kí ló kàn wọ́n àwọn èèyàn máa ń dà sí mi bá máa pariwo ẹ mọ̀ kékeré ẹ máa pariwo tí bá ti báyìí wọ́n ti mọ̀ kọ́ bí wọ́n fẹ́ jẹ nǹkan ní soso wá bèrè pé ṣé kán bá mú tọ́kí wọ́n smoke tọ́kí mo ti ń gbóòórùn ẹ̀ wọ́n máa bá mi rò sẹ̀pẹ̀ láta bá ṣe tán sì máa jẹ mo lọ sùn nìyẹn mo sùn wọn bí kò mo yẹ̀yẹ̀ jí ni màá rojọ́ ni ó yẹ jẹ́ ká máa rojọ́ lọ ṣé ẹ mọ̀ pé bí tí mo sọ̀rọ̀ lọ ká má máa dàbà tọ̀rọ̀ wa wọ́n wá pé ìgbà tí mo ṣe ṣòtàn èèyàn kan wá pé ìyá olóògbé ṣé mo kí mo play voice wọn lọ́jọ́ yẹn ṣe rántí tí mo fi play voice wọn bí àyìn tẹ̀ ṣé kí n yín voice wọn jẹ èsì tán fún wọn tẹ́ bá fẹ́ kí n yín jẹ sọ fún mi kí n ṣe fún yín kí n fi episode sílẹ̀ tẹ́ bá fẹ́ kí n yín voice wọn jẹ sọ fún mi kí n ṣe voice wọn fún yín so èèyàn kan wá pé ìyá olóògbé pé wọ́n sọ pé ẹ ti parí ìjà kò ń ṣe ìyá olóògbé náà bá parí ìjà ẹ̀gbọ́n bàbá olóògbé náà ṣàṣe gbogbo ẹ̀ wọ́n wá pé ìyá olóògbé wá ṣépè wọ́n wá sẹ́ndì ìpè yẹn sí mi pé ọ̀hún parí ìjà o mo wá ṣàlà àǹfààní láti ní òkè ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní ṣe ọmọ wọn ní nàá bàbá wà lábúlé tó bá tiẹ̀ jẹ́ pọ̀ mọ́ wọn síkì kí ló yẹ kí Sùràjù tó lè wà ìkọ́ tí wọ́n pètì fún wọn ni pé wọ́n náà ti kówó fún wọn wọ́n ti Ṣẹ́gun ti ń gbowó gan-an níbọ̀ o. So mo yorùbá wọn wá ṣòṣe yìí ṣe mọ ṣé kí n play ohun wọn díẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó sọ lọ́jọ́ yẹn mo ń bọ̀ mo sọ fún pé mo ní bá yín purọ́. Please don't play it. Okay. Wọ́n ní má play. Okay. Wọ́n ní má play. Okay. So yorùbá ṣáà mẹ́sẹ̀gì pé àwọn ò gba ẹ̀bẹ̀ nítorí please don't play it. Okay, mo ti gbọ́ mo ti stop ẹ̀ pé àwọn ò gba ẹ̀bẹ̀ wípé àwọn ò gba ẹ̀bẹ̀ ń tọ̀ wọn àwọn lọ́wọ́ bímọ wọn ẹni tó ń gbá bẹ̀ẹ̀bẹ̀ ọ̀tọ̀ ni àwọn ò gba ẹ̀bẹ̀ àwọn tó ń bá gba ẹ̀bẹ̀ tán ṣe ẹ̀bẹ̀ kán lọ wá ẹ̀bẹ̀ wọn síwájú amọ̀rí please don't play anything ayé kò ní mú ẹ mo ti gbọ́ mi play ẹ ṣe gan mo like mo ti gbọ́ ẹ ṣe gan mo appreciate because there is no point of proving anybody kí n bá sọ pé ṣe máa gbóhùn wọn síta tán bá lọ sọpọ́dọ̀ mi náà ti gbà sí but ẹ má bínú ẹ ṣe gan mo appreciate so wọ́n wá ní màmá yẹn wá sọ pé àwọn ò gba ẹ̀bẹ̀ ń tọ̀ wọ́n wọ́n á ní màmá ṣé wọ́n sọ pé ẹ gba owó màmá níbo ló wọ́n fẹ́ gbowó àwọn ní kí ló pa ọmọ wọn látọjú méjì náà ti gbọ́ ọmọ wọn lọ màmá yẹn rojọ́ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ dání òkè kọ́wọn ọmọ Nàìjíríà kan ràn wọ́n lọ́wọ́ kò sówó kankan àwọn tí wọ́n fẹ́ fọlọ́ lágbàyàn lójú ẹ̀yin lè ń jáde pé wọ́n fẹ́ fọwọ́ lágbàyàn lójú ẹ lọ bẹ̀bẹ̀ pé ẹ̀yin kan lọ sin ọmọ wọn pé ìgbà tí wọ́n bá rówó mọ́ṣúárì san mọ́ wọ́n á fọ mọ́lẹ̀ nígbà tó ẹ máa gbọ́ owó bíi tẹ́ mọ́ wọn Nàìjíríà owó mọ́ṣúárì ìjọba tẹ́ ẹ mọ̀ pọ̀rọ̀ ti délé ìjọba èèyàn tẹ́ ẹ sọ pé ẹ mọ̀ pọ̀rọ̀ ti dọ́rọ̀ ìjọba ẹ jọ ṣó yẹ kí fámìlì olóògbé kan lọ sanwó mọ́ṣúárì mọ́ ó kú tó kú ìjọba
kò yẹ kí family yẹn lọ sanwó mọ́. Ó wá mẹ́sẹ̀gì bọ̀bọ́ yẹn pé tí kò bá wá sanwó wọ́n máa ju kíní yẹn nù. Ẹ mọ̀ nǹkan tí mo sọ. Fún ẹ̀yin tí ẹ wà ní diaspora tẹ wà mí kan tẹ́ ẹ gẹ́ẹ̀tì kan tí mo ń sọ fún yín. Nígbà tí wọ́n sọ pé nọ́mà òkú yẹn òkú ìjọba ni, kò yẹ kí fámìlì ìyàwó, kò yẹ kí bọ̀bọ́ yẹn owó tó yẹ kó máa wá, kò yẹ kó tiẹ̀ owó à ń ṣèyẹ̀wò òkú gan nọ́mà kò yẹ kó wá. Wọ́n kọ́kọ́ gbọ́ wọn condition pé tí wọ́n bá ti mọ̀ pé wọ́n fẹ́ keep olóògbé sí bíbáyìí wọ́n máa sanwó. Èyí ló sọ pé wọ́n san lọ́jọ́ yẹn. Ẹ má jẹ́ sọ rìsíìtì náà gbàtàn sẹ́ǹdẹ̀ mo ní òkè mo fẹ́ mọ̀. On the normal ground ẹ̀yin tẹ̀ ń wò mí yìí ẹ jọ tí òkú bá ti dòkú ìjọba ṣé ó yẹ kí fámìlì yẹn máa sanwó mọ́? Òkú Mohbad ìjọba ló sọ náà. Torí ẹ̀ mo yẹ sọ pé ṣé rí tí ẹ bá fẹ́ àwọn èèyàn àwọn kan ṣì wà lórí bíbà ẹ̀ tẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe bí tẹ fẹ́ wò pé ok a fẹ́ rí òótọ́ ọ̀rọ̀ torí pé ó ṣẹlẹ̀ sí fámìlì gbogbo wa náà tó jẹ́ pé wọ́n tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n máa fọwọ́ lágbáyàn lójú. Ẹ ti níbi tí complainant ti ṣe accuser ti ṣe complainant lórí Nàìjíríà yẹn ló wà. That's why I always said Bukky Jesse ó try upon one threatening lady yẹn wọ́n ṣe gbogbo ẹ̀ ó refuse to buy down. Tí ẹ bá wo gbogbo nǹkan tó wọ́n yàn ṣe ẹ máa sá. Èyí tẹ̀ wò mí ẹ máa sá. Because normal òkú ìjọba ni kò yẹ kí ẹ máa sọ pé kí àwọn fámìlì ìyàwó yẹn máa sanwó mọ́. Tó bá ní wọ́n gbọ́dọ̀ wá sanwó lájẹ bẹ́ẹ̀ kán lọ sí torí wọn kò sí owó kankan. Èmi àti tí ti mọ̀ pójú ti náwó nínú àbí. Investigation is going on. Can't you do anything? You can't do anything. Wọ́n ní kán lọ sí. Tí wọ́n bá ti rí owó bọ̀bọ́ yẹn owó ọjọ́ mélòó ló san owó mi ò tún máa lọ san ní owó 10 days ló san wá tún san owó mi because wọ́n mọ̀ pé pàtó wọn bá fi owó pa yín fún ayé lẹ́ẹ̀ma ní ó ti sun yín ó yá ẹ lọ sí because wọn ò fẹ́ jẹ́ kó mọ àṣírí nǹkan tó wà bẹ́ẹ̀ normal tẹ́ bá ní ká wò ẹ̀yin èèyàn tẹ́ wò tí wọ́n sọ pé ìgbà tí mo sọ láàárọ̀ pé ó ti ní tẹ̀síbíù nínú ó ti wá ní àdùkúránì lọ́wọ́ nígbà tí àwọn ilé iṣẹ́ ìjọba sọ pé àwọn tí wọ́n bá ti sí mọ́ ok ta ló wá sanwó bá mi bùm sí mi sọ fún yín mi ìparọ́ fún yín náà ṣé ẹ̀yin lè fẹ́ máa sanwó tó wà bẹ́ẹ̀ ni tó bá yóò máa sú Ṣẹ́gun náà kò sí sọ́pọ́tì mọ́ ó máa sú Ṣẹ́gun ó máa sú mo wá pé onímọ̀mí mi kan tí mo pè mo wá béèrè lọ́wọ́ wọn kí wọ́n tètè yìí ṣe mo wá béèrè lọ́wọ́ mi yẹn pé ṣó yẹ kí Ṣẹ́gun ṣì máa sanwó mọ́ṣúárì ni ìgbà tó ọmọ yẹn sọ pé ẹ̀yin kọ́ lẹ gbé lọ́bẹ̀ ẹ̀yin lẹ sanwó mọ́ṣúárì ṣe mọ̀ pé ẹ̀gbọ́n bàbá mi jí sọ̀rọ̀ yẹn mo wá béèrè mo wá àǹfààní láti béèrè lọ́wọ́ yẹn kan tó mọ̀ Ṣẹ́gun ní Ṣẹ́gun lọ sanwó ní ìjẹta ọmọ yóò parọ́ mo ní sọ̀rọ̀ iṣẹ́ ẹ̀tẹ̀ òun ló sanwó mo ní sọ gbé wọn condition ni my beautiful mommy agbẹ́rẹ́gbẹ́ ọ̀tẹ̀ mi nìkan nu ọ̀rẹ́ mi ni ọ̀pàdé mi nìyẹn bẹ́ẹ̀ bá ṣàti wà mí délé agbẹ́rẹ́gbẹ́ yọ á mú mi bọ́ọ̀tẹ̀ ẹ bá ti fẹ́ mú mi ẹ̀dọ̀ má agbẹ́rẹ́gbẹ́ yọ á mú mi bọ́ọ̀dẹ̀ tẹ́tígẹ̀tẹ̀ so ẹ̀yin tẹ́ ń wo mi olóye ẹ fòye gbọ́rọ̀ tí mo sọ yìí tí ọ̀rọ̀ bá ti dọ́rọ̀ ilé ìjọba ṣé àwọn olóògbé ló yẹ kó sanwó mọ́ṣúárì àbí ìjọba ṣùgbọ́n condition tó gbé wọn ni pé tí ẹ bá ti mọ̀ pé ẹ lè ṣe mọ́ tẹ́lẹ̀ ọ máa ṣe ní sùn náà tó wọ́n mọ̀ ẹ́ sọ pé ọ̀rọ̀ ṣe kínní ọ̀rọ̀
ọwọ́ gbára ẹ̀tígẹ̀tẹ̀ ó ti wọ́. So tabako wà lórí bẹ́ẹ̀ tá à ń pariwo fẹ́fẹ́fẹ́fẹ́ tí a ṣe nǹkan tó wà èmi ò sí náà wọn tó máa pariwo èmi mo máa ń wò pé ok ibo la fẹ́ lọ gan. sí ẹlẹ́nu jábàtà ẹ̀gbọ́n bàbá ìbejì kò ṣe lè sanwó ìgbà tó ní kò sówó wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀. tó bá mo yín sọ fáwọn èèyàn pé tí ẹ bá gẹ́ẹ̀tì nǹkan tí mo fún yín ní nǹkan kan díẹ̀díẹ̀ ni o bọ̀bọ́ yẹn ṣó dà pé ọjọ́ Monday ni another one máa tún dìú àtúnṣàn mi òun mo yín sọ pé fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí tẹ́ láǹfààní láti mọ General Hospital Ifọ̀ ẹ lè bá Putin ẹ lè bá lọ síbẹ̀ ẹ ṣe normal thing bí ẹ tó ní pọ́n rí pé àwọn people yóò kàwé bí wọ́n rí pé wọ́n pọ́n mọ̀ ẹ lè ṣe normal thing síbẹ̀ ẹ lọ síbi ẹ tí mo orúkọ tó ń lò wọ́n máa sọ fún yín lé ẹkẹ wá fight fún wọn pé kò ń ṣe family ìlú ẹ kò ó ṣe jí kí ní ìjọba náà. mo ń sọ fún yín àṣà àti nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni mo sọ fún yín èmi ò fẹ́ dá sí mọ́ but mo kàn sún ní ẹmọ yẹn tẹ́ pé mi ò mọ ẹyẹ kẹ́ mọ̀ pé òfófó ara mi ó pọ̀ ju tẹ̀yìn tẹ̀wá mi ẹ mọ̀ kẹ́ máa fẹ́ gbọ́ jíìsì látẹnu Àmọ̀rí ẹyẹ kẹ́ mọ̀ mi. ó náà mọ́ mi kan tó pè mí lánàá pé Àmọ̀rí a fẹ́ contribute sí ọ̀hún kìíní kan mo ní ẹ wo ẹ máa contribute but in one condition tẹ bá mọ̀yàn ní mọ́mí mi kan tó jẹ́ ká mọ̀ pé BID ni ṣèbí orí bí náà ti pè ìkọ́ tí òun náà dẹ̀ kọ́ síbẹ̀ nìyẹn òun náà ti padà jẹ́wọ́ àwọn kankan náà kódà ó jẹ́wọ́ débì kan kò ń ṣe orí bílẹ̀ tí máa gbọ́ wàláì kò ń ṣe orí bílẹ̀ tí máa gbọ́ kódà ẹni tó kọ́kọ́ gbé ọmọ yẹn wá sísá mi wàláì máa padà involve. gbogbo everybody tó mọ̀ nípa ẹ̀ pátápátá lè máa involve. èyí lè máa wá pa ìjọba ní kó wá pariwo lé ọkùn wò wá aláìwọ̀n máa wò wá tọ́wọ́n yẹn bá ti lè dìde tẹ bá fẹ́ ìdájọ́ ẹ mọ̀ tẹ bá fẹ́ ìdájọ́ òdodo sorry ẹ pariwo wọ́n máa gbọ́ yín èmi ò pàmò èmi sọ fún èmi ò lè pariwo kan débi kan o tí fàájà o ó fàájà o. ó sọ̀rọ̀ débi kan lánàá. ṣàwọn kí kò ṣe gbogbo ẹni máa já gbogbo yín sí. ó ní pé ẹni Àmọ̀rí ó ti ń sọ gbogbo ẹ̀ fáwọn èèyàn wọ́n ní kì í ṣẹ́nu po àwọn ọlọ́rọ̀ ní kì í ṣẹ́nu po wọ́n ní ẹgbọ́n wọ́n ní iṣẹ́nu po ẹgbọ́n kí ló ń jẹ́ ṣẹ́nu po ẹ bá ń kọ́ síbí kí ló ń jẹ́ ṣẹ́nu po ẹ bá ń kọ́ síbí wọ́n ní iṣẹ́nu po wọ́n ní iṣẹ́nu po ẹ bá ń kọ́ síbí wọ́n ní iṣẹ́nu wọ́n náà mọ̀ rí iṣẹ́nu po. ó ti búrọ́kì tébù ó ti búrọ́kì tébù